fífẹ́ hàn sára wa. ìfẹ́ lọ́kọjá òfin sùnmọ́rí mo fẹ́ kẹ́ ẹ mọ̀. ìfẹ́ lọ́kọjá òfin sùnmọ́rí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ o. ẹ káàsán. ó ẹgbọ́n lábàárí mi àgbájé o. àwa ò ṣe ti bàbá mọ́. ṣàlàáfíà ni mo bá yín. ọ̀rọ̀ ọ̀fẹ́ lè púpọ̀ jù. mo kí wa nílé mo kí wa lódò mo kí wa lóko ọ́fíìsì yìí mo kí wa inú ìjọ ọlọ́run yìí mo kí wa lọ́dẹ̀dẹ̀ yìí mo kí wa gbọ́ nílé epo yìí mo kí wa nílé ìtajà yìí mo kí wa bóyá ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ jí ni mo kí wa ẹ̀yin ṣẹ̀fẹ̀ sùn ni mo kí wa ní gbogbo ogun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé mo kí wa káàsán ṣàlàáfíà ni mo bá yín. ọmọ yín ni ọ̀rẹ́ yín ni olúwa fún mi láyọ̀ tèmi ọmọ bá bóyè níran aya Animashaun aya wọn lọ́yọ̀ọ́ aláàfin òjò pàṣẹ kẹrẹ̀ mọ́dé ọmọ tàtìbà. ọ̀rẹ́ méjì láàrin bàbá pẹ̀lú ọmọ tóbi o òun náà ló ń bẹ láàrin ẹbí. a kú déédéé àsìkò yìí a kú bójú ọjọ́ ṣe rí. ọ̀sọ̀rẹ́ lọ́jọ́ kọjọ́. a kú déédéé àsìkò yìí a kú bójú ọjọ́ ṣe rí a kú kólẹ̀dá àti gbogbo wa ń bọ́ kiri a kú kú dá láṣẹ Èdùmàrè. àsìkò ọdún èní ní ọjọ́ 14 oṣù kejì nínú ọdún 2022 lẹ́yìn ikú Jésù Kristi olúwa wa. ẹ jẹ́ ká tètè go straight to the point àwọn èèyàn lọ́dún tá ń ṣe léní lórí irọ́ ni ẹgbọ́n ṣe lóòótọ́ ni ṣá. ọlọ́jọ́ tó pẹ́. ok happy for àṣà ẹ jẹ́ kíra wa bẹ́ẹ̀. àwò ìyá ńlá wa lórí wọn ló ti bẹ̀rẹ̀ lọ́jọ́ tó pẹ́. ẹ jẹ́ ká kọ́kọ́ béèrè báyìí ná. ẹ̀ní ajé ọkọ̀ ṣe bó a ṣe máa ń ṣe kó lè bá a rí bó ṣe yẹ kó rí ẹmu bá ṣe máa ń ṣe náà àṣìṣọ́. ẹyin tó ń ṣe ìgbéyàwó lè yó. kò sí bá a ṣe lè kánjú worí ètò tó kò sí bá a ṣe lè rọ́ọ̀ṣì tó kò sí bá a ṣe lè léètì tó àkọ́kọ́ kí Ọlọ́run torí pé òun náà ló ṣọ́ wa láti yàn níyàn ìjẹjọ ìjẹ́ẹ̀ẹ́dógún ọdún tọ́lọ oṣù tọ́lọ ọ̀sẹ̀ tọ́lọ tó wá ṣọ́ wa dàsìkò yìí. ọba tó ti ń ṣọ́ èmi àti yín tó ti mọ̀ wá ká tó mọnú ìyàwó ẹ jẹ́ kí kábíyèsí Elédùmarè ọba wọkọ̀ mádànù ọba tó ń bá wa tu ọkọ̀ ayé wa tí òjò ọwọ́ tí òjò ọ̀tẹ̀. báyé ṣe fẹ́ kórí bẹ́ẹ̀ kọ́ lórí fún èmi àti yín jẹ́ yín. ìyàwó náà súnmọ́ bí o gbọ́. àìkú àìsàn àìdíbàjẹ́ gbogbo ìdílé Jésè. bí o gbọ́rọ̀ mi. ọba tó wọnú kẹ́tẹ́kẹ́tẹ́ Bálámù tó wá jó sọ̀rọ̀ bí èèyàn. ọba tó jẹ́ kó lè bínú sẹ̀dá ẹ̀dọ́ gbọ́dọ̀ bínú sí kábíyèsí. lọ́jọ́ àìrí. ọba tó jẹ́ pé ìṣẹ́jú báyìí wákàtí báyìí tó rẹ̀ bá dé ó dé náà nìyẹn jẹ́ kí ẹ jẹ́ yín. ẹ̀yin lè máa rò wípé kò sówó lápò kí mo ti wá jẹ láàárẹ̀ tó ní mọ yín ọ̀hún mo ti yìn ní ẹgbẹ́ mi ó yìn tó róṣó ńlá fún mi. dákun máa wo bàbá ọkọ lójú. dákun máa wo màmá ọkọ lójú. àti wá yín àti kì í torí tí a bá ní a máa kí ká máa yín láti èní títí di àárọ̀ ọ̀la àkìkì tán ló kọ rẹ̀ àyẹ̀yìn tán ni. ẹ jẹ́ kí gbọ́dọ̀ ó yàgò. tá a bá ní a máa kí Ọlọ́run yìí ká máa kí Ọlọ́run wọn ní bí onígbàgbọ́ ọmọlẹ́yìn Jésù ó bá kí Ọlọ́run tí wọ́n bá béèrè nǹkan wọ́n á ní lórúkọ Jésù yẹn ní pọ̀dọ̀ Jésù wọ́n gbà wọlé. bí mùsùlùmí náà bá sì béèrè nǹkan wọ́n á ní lórúkọ Ọlọ́run ọba Allah wọ́n á wá gbọ́dọ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam wọ́n á gbàbẹ̀ wọlé. ìdí rèé táwa méjèèjì táwa náà fi gbàbí méjèèjì wọlé torí kò síbi tá a gbà wọlé ní ìkànnì King Radio and TV tí ò bára mu. lórúkọ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ King Radio and TV àti láti ibi tó gbé bẹ̀rẹ̀ títí débi tí ó ti máa lọ torí máa sọ pé orí Ọlọ́run ní ìkànnì King Radio and TV kò lè dúró ń bì kan kò sì lè parí yóò máa lọ bẹ́ẹ̀ ni wọ́n ní kó máa lọ bẹ́ẹ̀ ayọ̀ ló ń lọ bẹ́ẹ̀ ní ìkànnì yìí ìdùnnú ló ń lọ bẹ́ẹ̀ ní ìkànnì àyín lórúkọ aláṣẹ àti gbogbo àwọn tájọ iṣẹ́ papọ̀ fún tèmi pàápàá jùlọ lọ́wọ́ bọ́tì mi ọlá ẹ̀mí amọ́ ní ọlá ògo ọlá ìyìn ọlá àdúrà ọlá ìfẹ́ tòní ẹjẹ́ amọ́lá àfẹ́ torí mi lé àyọ̀dún àyájọ́ ọjọ́ ọ̀fẹ́. láṣẹ Èdùmàrè kò ní rẹ̀ wá kò ní fẹ́ rẹ̀ wá a ní ṣàìsàn a sì ní ṣàìsí. àti wá dúpẹ́ lọ́wọ́ ọlẹ́jà dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ̀lé ṣe má wò wá tẹ̀lé má fọ́lò tẹ̀lé má ṣíà tẹ̀lé má láìkì lórí ìtàkùn ayélujára Facebook ní YouTube ní Twitter ní IG ní status ní àmọ́ rírì yìí
láṣẹ Èdùmàrè náà ò ní tọwọ́ yín o agara èdò ń ṣe ọlọ́run ọba agara ò ní dá yín. ẹ̀gbọ́n tá a fẹ́ mú gbọ́lẹ̀ ní a pè ní ìfẹ́ gbóná a sì tún pè ní ìfẹ́ àìṣẹ̀tàn. ẹ wá jẹun kọ́kọ́ bí wá náà ṣe ń tà ń ṣe lẹ́ni lóòótọ́ à ń ṣe ọdún lóòótọ́ ni ọdún wo là ń ṣe lónìí lóòótọ́ à ń ṣe ọdún àyájọ́ olólùfẹ́ àwọn kan máa ń pè ní valentine àwọn kan á pè ní va àwọn kan á pè ní love day ok kò sí báyìí ṣe pé tẹ́ ẹ̀ pé ṣùgbọ́n èmi nígbàgbọ́ yìí pé gbogbo ọjọ́ báyìí òun lọ́dún gbogbo ọjọ́ báyìí sì là á lò fẹ́ pàápàá jùlọ ìdílé aláyọ̀ ìdílé tó bá dúró déédéé ìdílé tí ò bá ní tọ́ ọlọ́run báwo ojoojúmọ́ ni ọdún ìfẹ́ wọn wákàtí sì lọ́dún ìfẹ́ ìṣẹ́jú náà máa ṣe bá àtórí pé ọkọ àti ìyàwó tó bá understand ara wọn ẹ̀gbọ́n wọn máa tutù lójú ara wọn ni. òjògẹ́ o ẹlẹ́sẹ̀ oṣù ìyàwó ẹ kú oríire mi ò tọkọtaya ẹ máa jó ẹ kú oríire tọkọtaya ẹ máa jó. a kú oríire ní bàrí ní pé kí tọkọtaya ọ máa jó òkè girlfriend and boyfriend náà máa jó bẹ́ẹ̀ni àti ọlá náà bá a ṣe ń jó àwọn ò tí ì fẹ́ ra wa wọlé a ṣe wà lójú ọ̀nà ẹ má jẹ́ kí lè dì sí fún yín o adéníyí Animashaun lélẹ̀ ọlá nítò náà sì bọ̀ wájú bóyá ọ̀ka méjì náà gbọ́ tí obìnrin máa fi ọwọ́ ajẹ́pọ̀ tó di mẹ́rin ọ̀rọ̀ mi bá di lọ́pọ̀ mo jẹ́ ìyàwó lọ́dún Animashaun ọlá náà tún lọ adéníyí sọ̀ ń gbọ́ èmi ò sí ń bẹ́ o. àní àwọn kan ní ìfẹ́ tá a máa ń ṣe pàápàá jùlọ ọdún ìfẹ́ tá a ń ṣe lé ni wọ́n ní lórí irọ́ ni. àwọn kan ní tán bá sọ pé fàdé wọ́n ní lórí irọ́ ni ẹ gbọ́ ṣe lórí irọ́ ni ṣá. ẹ jẹ́ ń bi wá ní ìbéèrè kan mọ́mì dádì uncle grandpa grandma aunties ẹ̀jọ̀ ṣé nígbà tí ẹ̀yin ṣì wà ní òpèké tẹ̀ wà ní òpèpé ṣé bí a ṣe ń ṣe fáà nígbà náà là ń ṣe ń sìn ṣá. ẹ̀yin ní kí ló ń jẹ́ fà kí lọ́kẹ́ yín pẹ̀lú ọdún fáwọn ìgbà náà òkè ṣé bá tiẹ̀ ṣe ń lò fẹ́ ìgbà náà ṣe là ń lò lásìkò yìí. ìbéèrè nìyẹn ò fún gbogbo àwọn aunties àwọn mọ́mì wa kán bá wa dáhùn béèrè yẹn kó lè bá àyè wa yékéyéké. báwa ṣe máa ń ṣe nígbà táwa wà school pàápàá jùlọ secondary school bá ṣe máa ń ṣe lélẹ́yìí nígbà táwa wà ní secondary school bá ṣe máa ń ṣe va lélẹ́yìí èmi tí n bá lágbára àti ra boiling ring má rà tí n bá lágbára àti ra pipe má rà tí n bá lágbára àti ra exercise of big note páàkì kan má rà má wá fún ẹni tí ó bọ́yẹ́ ẹni yẹn wá fún èmi ní tissue paper tó ń pè toilet roll máa gbà tìfẹ́tìfẹ́ máa fi gbà ìbáwá jẹ́ pé tẹ́mi rà tẹ́gbẹ̀rún márùn-ún nítorí pé a nígbàgbọ́ wípé ọdún ìfẹ́ ni tí kálukú bá ní ló fi ń fúnra wọn. báwa ṣe ń gbà àtàwa lèmi sọ yìí o ṣe é sì túmọ̀ pé ìgbà tiwa yìí sì tó súnmọ́ ju tàwọn bàbá kan lọ àwọn àǹtí kan àti àwọn màmá kan lọ. ṣé ẹrọ́dún tá à ń ṣe lẹ́ni ọlọ́run mọ̀ ní jí ó yíwọ́ pàápàá jùlọ fáwọn ọ̀dọ́bìnrin mẹ́rin. ìwé la ní kọ́mọ ọkà lọ́mọ lọ gbé wálé ànírésù. ṣé rí lásìkò tá a wà ẹ́ tá a pè ní báàdé yìí ó dàbí ìgbà tí òjò àrọ̀rọ̀dá bá ń rọ̀ ní tọ́wọ́ akọ́mọbìnrin mọ́lẹ̀ boyfriend. ẹ bá ń gbọ́ òpékè ọlọ́mọdé agbóyún ẹ̀sìn oyún tí ò ní káṣọ jára ẹ̀wọ̀ sísí. fáàlà ń ṣe àní bọ́wọ́ òdì. tá a bá wá ní pé à ń lò fẹ́. èmi máa ń ṣàlàyé àwọn kọ́kọ́ fún wa pàápàá jùlọ tó bá ti dọ̀rọ̀ onífẹ̀ẹ́ dé in tó ta kókó tí ò ṣeé tú ni ṣùgbọ́n tá a bá ní ká tú ó gba ọgbọ́n torí àwọn bàbá wa mọ́nímọ́ní mọ̀yànmọ̀yàn wọ́n ní pé ọgbọ́n òdìgẹ àfi tá a bá rókùn tá a bá ń sọ̀rọ̀ nípa ìfẹ́ bíbélì sọ wípé ọlọ́run ni ìfẹ́ wọ́n sì ní ìfẹ́ báyìí òun là kó já òfin ṣùgbọ́n tá a mú kókó lórí ọ̀rọ̀ fún tẹ̀ní òun la pè ní ìfẹ́ gbóná àti ìfẹ́ àìṣẹ̀tàn. ibi tá a
bá ti ń sọ̀rọ̀ ìfẹ́ àìṣẹ̀tàn máa ń dágbére ìfẹ́ ìṣòótọ́ náà sì máa ṣe kí ni máa ń dágbére. ọmọkùnrin kan ló fẹ́ propose ìyàwó ẹ̀ tí wọ́n tó ń lọ lórí tó wà ní vogue yìí sí náà àwọn náà ní wọ́n á lọ sí tree kan tán bá ti dé tree kan wọ́n á ní ọkùnrin á ti mú ríǹgì sínú àpò èmi ò tiẹ̀ wá mọ gbogbo paparazzi kò tiẹ̀ yé mi gan bá ti wá mú ríǹgì sínú àpò wọ́n á ti jọ jẹ sunsun wọ́n á ti jọ jẹ bíbọ̀ wọ́n á ti jọ jẹ yíyan àti díndín all of a sudden ìyàwó lè máa mú bóyá dírínkì tí a kàn rí pé òun ti fẹnu gbé ríǹgì àbí kó jẹ́ wípé inú àpò ló wà ayádi will you marry me ó tiẹ̀ wá ga ọ́ àwọn ọ̀fẹ́ itri. àwọn ọ̀fẹ́ itri ló wà ní fóògì sí o wá ti ọjọ́ jẹun á ti jọjọ oríṣiríṣi akọ̀yọ ríǹgì jáde ni will you marry me ìyàwó náà ní oh my god okay àìmọye òkà ẹ̀tàn ṣáàjárẹ̀ àìmọye ibẹ̀ náà lọkùnrin mi náà sì ti ṣàgbákò gbájú tó bá ti di ìwé máa kọ́kọ́ gbájú bó ní kọba kí ló ṣẹlẹ̀ ṣé mi àti ẹjọ́ wà lórí ọwọ́ pa afẹ́fẹ́ ra ni ìyẹn tún kọ́. sọ́kọ́ náà tẹ́wọ́ tẹ̀yẹ tọkọtaya àtijọ́ bá wà lẹ́sẹ̀ yìí ájúbáṣirù ń bẹ̀ ní tòsí. mo bí ọmọbìnrin kan léèrè mo gbọ́ ni wọ́n wá gbà nígbà tán padà wá ṣàlàyé fún mi mo wá bí léèrè pé dákunjọ àǹtí kìnítà bá bí rẹ ni èwo làbúrò lọ gbá boyfriend ẹ létí ó lòun mọ̀ fún ní size ẹ̀ tó yẹ gẹ́lẹ́ lòun dá ṣe ẹ̀yẹn. ǹjẹ́ kí ló ṣe ó lòun ká ọmọbìnrin kan mọ́ lọ́dọ̀ ó ní lẹ́yìn ìgbà náà ó ti bẹ òun o ó ní ṣùgbọ́n ti ní nínú ọkàn òun pé kò sí tó jọ pé àwọn jọ fẹ́ ra àwọn mọ́ àwọn jọ ń tanra àwọn ni. oníjọ́ tó wàá fi ṣẹ̀sìn rẹ̀ tààràtàrà níjọ́ tẹ̀sù tì í tó wá ní pé ṣòun ọ̀fẹ́ òun nínú láàrin ọ̀pọ̀lọpọ̀ èèyàn ẹ sì mọ̀ pásíkò tá a wà yìí ẹ gbọ́ òyìnbó tó ṣe android tó ṣe iphone ọ̀pọ̀ tó ń ṣe fún kọ́ làwọn èèyàn ń lò ó fún. ẹlòmíì yóò bóyá nǹkan kan ló ṣẹlẹ̀ sí all of a sudden àbí ìkọ́kọ́ ìjàmbá mọ́tò àbí kan ìtọ́pọ̀lọpọ̀ èèyàn fi rescue ẹni yẹn ṣe rí oh god ẹni ẹ̀gbọ́n pa lọ́pọ̀ ẹni ọgbọ́n pò tó nǹkan ní tí wọ́n fi rescue ẹni ẹ pé ó yá hospital tó tiẹ̀ wà tó sí kódà kó tiẹ̀ jẹ́ kílíníìkì kan tí wọ́n ti ọkọ̀ dá ẹ̀jẹ̀ fọ́tò ni wọ́n gbé kámẹ́rà ni wọ́n bá mọ ìyà lóríṣiríṣi ẹ ti wá mọ rí ẹ̀yin tẹ́ wà níbàdàn ẹ wà mọ rí tó ń ṣẹlẹ̀ lákùrẹ́ ẹ̀yin tẹ́ wà dákùrẹ́ ẹ wà mọ rí tó ń ṣẹlẹ̀ níbàdàn nǹkan burúkú àmọ́ trend kiri kí là ń bá a kà. ire tọpẹtà ẹ máa jó. ṣùgbọ́n tá à ń pè nífẹ̀ẹ́ gbóná ẹ súnmọ́ mi ẹ bọ́ tòsí ẹ wá gbọ́ àtìfẹ́ tá à ń pè ní ìfẹ́ àìṣẹ̀tàn. èmi àyìndé làgbọ́ lóhùn bí ọjà o. tí wọ́n bá ń sọ̀rọ̀ nípa àfẹ́ gbóná ìfẹ́ gbóná ó di tó dìrọ̀ mọ́ fẹ́ gbóná tó dìrọ̀ mọ́ tó lágbára ni a lè pe ìfẹ́ gbóná ní owú bẹ́ẹ̀ ni owú tún wá yàtọ̀ sí owú gbóná òjòwú kùnrin òjòwú bìnrin bó ṣe wà lára ọkùnrin náà ló wà lára obìnrin ṣùgbọ́n àwọn bàbá wa jẹ́ kó mọ iye wà pàápàá jùlọ àwọn ìyá wa wọ́n lówó ọkùnrin ọ̀dà ẹ gbọ́ ṣé lóòótọ́ lówó ọkùnrin ọ̀dà ṣá wọ́n lówó ọkùnrin owó ọkùnrin ló burú jù. mo ṣàmọ̀ pé nígbà náà tá a wà ní ọ̀dọ̀ àwọn òbí wa tó bá tọmọ ká bá ti ń ṣe gàngàn àbí inú bí lábìjọ́ ni ọmọ fowó gbóná jọba bẹ́ẹ̀. ìyẹn ni wípé owó ọkùnrin ẹ̀ fẹ́ gbọ́ control lọ́pọ̀lọpọ̀ ọgbà nítorí pé tó bá ti dé ó dé nìyẹn. ìyàwó kò sọ ẹ̀yà lé. ìfẹ́ gbóná òjijì ló mú ìyàwó àbí girlfriend pé àbúrò ọkọ ní àfẹ́sọ́nà. ẹyin fún jọ̀wọ́. ìfẹ́ gbóná ni ò kì í mú ni farabalẹ̀ ni ó wàá rò wípé àní mo dictate wọ́n fẹ́ra wọn ni. ohun tá à ń pè ní ìfẹ́ gbóná nǹkan àbádì nítorí yàjó ni ó mọ iṣẹ́ ẹ mọ gbọ́ wàràwàrà lọ́mọdé tó kọ èṣìṣì bọ̀ ilé ọ̀gọ́nà ọ̀gbá níṣẹ́ wí àràgbá kèé sọ̀fọ̀ ẹ̀wọ̀ èdè Yorùbá ni. ìyẹn ni pé ìfẹ́ gbóná nǹkan àbádì ló rọ̀ ọmọ ìfẹ́ gbóná á mú kí o pàbúrò ọkọ lọ́wọ́ ní àbúrò ọkọ á mú kí o pè ní lálẹ́ ìfẹ́ gbóná á jẹ́ kó o rí ojú ọ̀nà ńlẹ̀ kó o sì máa tọgbó lọ. ìfẹ́ gbóná á jẹ́ kó o jẹ́ olódì sí ẹni tó fẹ́ràn rẹ jù pàápàá jùlọ nídìílé ọkọ. ẹ má máa jẹ́ ṣe àìlè rí. ìfẹ́ gbóná ló máa ń mú ìyàwó pàápàá jùlọ àfẹ́sọ́nà
ló máa fi mú ọkọ á sì mú ọkọ báyìí á sì fi ṣe boyfriend á wá mú boyfriend á fi ṣọkọ. omi tútù ní tẹnu ẹja bọ́. ìfẹ́ gbóná ní máa ń jẹ́ kí wọ́n ní ọ̀rọ̀ burúkú ní tẹnu ìbọn jáde. ìfẹ́ gbóná ìfẹ́ wìrìwìrì ó ló máa ń mú kí ìyàwó kó sọ̀rọ̀ àbádì sọ́kọ bí kó lọ kú dànù. kíráwọ̀ mi má rè lẹ̀. a ní ànímọ̀mọ̀ ní àṣírí rẹ ti tú lórí irọ́ náà sì ni kò tí ì gbà fáàtì mo ìfẹ́ gbóná ní jẹ́bẹ̀. gíga là bọ́jọ́ òkè lọ́la ó máa. ọkùnrin mi bẹ kò ṣe ṣìnà kò ṣàgbèrè kò rédíò òru kò mutí para kò ṣe tí ń pè ní nǹkan ẹ̀gbin. ṣùgbọ́n látàrí ìfẹ́ gbóná ìyàwó ò ní trọ́ọ̀sì kankan ẹ má jà tara jẹbi tí ìfẹ́ gbóná bá wà kò kì í sì fọkàn tán. ibi tí ìfẹ́ gbóná bá wà ọkọ ò ní lọ lọ́tọ̀ kíyàwó lọ lọ́tọ̀ monitoring spirit ayé wà mọ́ fọ́lọ́ ara wọn bí IG. wọ́n wà mọ́ tẹ̀léra wọn bí ègún ìdílé. ìfẹ́ gbóná náà ń pè bẹ́ẹ̀ kọ́ dáa. ẹjọ́ lójú wárábà pretty baby ọmọ dáadáa ní sùúrù. ìyàwó tó jẹ́ǹtù tí ò mọ́nítọ̀ ọkọ rẹ̀ ọkùnrin máa ń sábà mọ́nítọ̀ ìyàwó ṣùgbọ́n ìyàwó tó jẹ́ǹtù tí ò mọ́nítọ̀ ọkọ rẹ̀ kò ń ṣe pọ́ gọ̀ ò kò ń ṣe pọ́ dìdìrín ọmọ tó ń ṣe. wọ́n ní ẹni tó gọ̀ ló ń jẹun ọkọ o ẹni tó gọ̀ ló ń jẹun ọmọ ẹni tó gọ́nà pè ní màmá orí mi jẹ́ kí n jẹun ọkọ. ẹni tó gọ̀ pátápátá tó ti mú àgọ̀ mọ́ gbọ́n olóńgbélé ọkọ pẹ́pẹ́pẹ́ náà ni wọ́n ń pè níyàwó. ọ̀kàlàntà ẹ má máa jẹ́ ṣe àìlè. àní mi ò ní boyfriend wọn ò dálẹ́ lọ́wọ́ mi rí tá a bá jọ pàdé báyìí ó pẹ́ ju àárín ọ̀sẹ̀ méjì àwárírò ẹ̀rí oṣù kan àbọ̀ á padà tún ká ní chẹ́ẹ̀kì ààrẹ. ẹ̀yin lẹ sọ pé omi tútù ní. gbogbo nǹkan náà kọ́ lẹ́gùn òdílé gbogbo nǹkan kọ́ lè pè gbogbo nǹkan kọ́ láyé ẹlòmíín bẹ tó jẹ́ pé oṣù àtàjọ òdi ẹ̀rí ibi tó wà ṣùgbọ́n gangan nìṣòro ayé ara rẹ̀. wọ́n ní pariwo sóò níwọ̀nba ariwo àjẹ́ níwọ̀nba ariwo èmèrè níwọ̀nba ariwo ọ̀tá níwọ̀nba. gíga la. wọ́n ní olórí ogun tó ń jà ọ́ ó wà nínú rẹ̀ ìwà ni. ìyẹn ni pé ìwà ọ̀rọ̀ owó ẹni gan lọ́pọ̀ ọ̀gbà á máa fogun jẹnu láìmọ̀. ó wà á mọ̀ ní ayé ni ọ̀tá ni èṣù ni. àìmí ti mọ̀ pàápàá jùlọ ẹni tó bá wá láti ilé olórogún wọ́n láì mo ti mọ̀ ìyá aláró ni. mo ti mọ̀ kì í ṣe ìyá aláró ẹni tí wọ́n fẹ́ lè mọ̀ mí ní ìyá eléwédú tí ìyá ń pọ̀ gbogbo nǹkan ni mo yọjú sí aproko wọn ti pọ̀ jù àwọn gangan ni ò jẹ́ rọ́kọ fẹ́ ìwọ gangan chẹ́ka rẹ̀. ọmọ sínú gàmí níjẹ̀bú o. èmi tí mò ń bá wa sọ̀rọ̀ mi ò kì í ṣe áńgẹ́lì mi ò kì í ṣe sẹ́ǹtì obìnrin ni mi kálukú àbí tiẹ̀ lára ni ṣùgbọ́n ẹ jẹ́ kí kálukú máa yọ kọ̀ọ̀kan rẹ̀ tó bá jẹ́ ìwà tiẹ̀ níbẹ̀. tá a bá ń sọ̀rọ̀ wípé owú pàápàá jùlọ ìfẹ́ gbóná nǹkan burúkú ni kò yẹ kó máa ṣẹlẹ̀ pàápàá jùlọ fáwọn obìnrin. alọmọkọ abàkẹ́ alọ yàyà alọmọkọ ẹ má jẹ́ ìdè ọjà. gbogbo tí wọ́n pè ní alọ́mọkọ kò ń ṣe pé wọ́n gọ̀ ọ́ ọlọ́run gbọ́ wọn fẹ́ gbélé ọkọ pẹ́. alọmọkọ abàkẹ́ alọ yàyà alọmọkọ ẹ má jẹ́ ìdè ọjà. ibi owú gbóná obìnrin mi dẹ̀ frustrate ọkọ títí ọkùnrin tó ti bọ́lọ̀ ń dá májẹ̀mú ẹni tó jẹ́ pé ilé olórogún lọ́gbàjáde á ò pé ìyàwó kan ṣoṣo níbà wọn nílé ayé mi kódà wọn ò ní yàn àlè. ṣùgbọ́n látàrí ìfẹ́ gbóná ìfẹ́ àbádi owó búì náà ni ó sì frustrate ọmọkùnrin títí àfijọ́ tó jẹ́ gbàjú bí ọwọ́ méjì àrè tó balẹ̀. ìgbà náà lẹ́wọ̀ àmọ́ rẹ kó àbò sí àkórèdé tó dẹ̀nà mi rí nítorí olórí gbogbo ọmọbìnrin yẹn ọmọbìnrin kankan kọ́ ìwọ ni. ìpònú ẹ̀ ṣe ń fòrà ìṣojú àlàtú. ọlọ́run gbọ́ inú mi á mọ̀ dùn pé mo wáyé lóbìnrin tó bá jẹ́ pé èèyàn wá tún lé ayé wá lẹ́yìn ìgbà tí n bá dàgbà tí mo dògbò tí mo rẹ bí àgbáre kí n tuntun wáyé lóbìnrin. ìṣojú yín o. ẹ gbọ́ àwọn obìnrin gangan lẹ̀ ní ọkùnrin àwa gangan àyìn ọkùnrin kàn jẹ́ bọ́dì ní àwọn obìnrin lẹ́ńjìnì àwọn obìnrin lẹ̀ jẹ́ àwa lómi ara yín àwa lè gungun ara yín tó jẹ́ ẹdúró tẹ̀ dùn wò àwa gangan lẹ̀ mí àwa gangan láṣọ yín tí ò jẹ́ rí òhò àwa lè jìká tí ò jẹ́ kí aṣọ yẹ̀ lọ́rùn àwa lòṣùká tí ò jẹ́ kẹ́rù yín ó dànù. níṣojú yín o. àwa lóbìnrin àwa lolùtọ́jú ọmọ àwa lolùgbọ̀wọ́ ọkọ àwa lolùfẹ́ àwa láàyò bẹ́ẹ̀ ni kò sí bóbìnrin ṣe lè dàgbà tó wọ́n ní sísí náà ní ọmọ jẹ́ lọ́dọ̀ ọmọ mọ́
lọ́dọ̀ bàbá ìyẹn lọ́dọ̀ ọkọ rẹ̀. àwọn obìnrin gangan ni mú lérò àwa ni gbé lérò lẹ́yìn Ọlọ́run àwa la látìlẹ́yìn ọkọ. ìyẹn obìnrin tí ò bá gba owú àti ìfẹ́ gbóná láàyè lèmi sọ o ṣùgbọ́n ni ó bá gba ìfẹ́ gbóná láàyè a sì tún mọ́wọ́ ara rẹ̀ a fi ṣe ra rẹ̀ kì í ṣe ṣe ayé fa. ṣe bí Kóredé ti sọ fún mi pé òun ò ní dé tẹlomi mo dẹ̀ wá rí Kóredé ní kíní kan ti restaurant kó má dàbí ìpolówó. tẹ́ ẹ bá rí bó ṣe dìmọ́ ọmọbìnrin ó dìmọ́ kàkà kókó ni ẹ dákun ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ọmọkùnrin tọ́mọ̀gbà téèyàn wà ń kékeré kódà tó ń gán láǹfààní àti wọ èèyàn ṣe mọ̀ páyé ìgbà náà lélẹ́yìí kò sí ti gbogbo wọ́nranwọ̀nran èyí tó ń ṣẹlẹ̀ ọkùnrin á mọ̀ sùn yàrá obìnrin á mọ̀ sùn pàápàá jùlọ àwa ilé tiwa bá ṣe sùn lẹ́gbẹ̀ẹ́ ara wa wọ́lọ́wọ́lọ́ rèé. àwọn ọmọ láì dáa ni o bá ṣe ṣe lé tiwa nu. ṣerú ẹ̀gbọ́n bẹ́ẹ̀ lèèyàn wá ń pàdé nígboro Olúbàdàn àbẹ́kọ́ àbí anywhere téèyàn bá ti ríra ẹ̀gbọ́n kíní yẹn á tún padà sí ìyẹn lórí ni pé bọ̀dá mi wà á dìmọ́ ní gbogbo tọ́lọ́ fún ọ ló fi dìmọ́. nítorí pé ìwọ òwò pé o ti bàlágà ìwọ gba tí wọ́n ní ọmọ òkì ń dàgbà lójú òbí ẹ̀ bẹ́ẹ̀ náà lọ́mọ òkì ń dàgbà lójú ẹ̀gbẹ́ ẹ̀. kò sí báburú èèyàn ṣe lè gàǹgà tó góńgò tó kódà kó ju àrí orílẹ̀-èdè lọ èèyàn ó sì tún máa rántí ìgbà téèyàn jọ ń bọ abọ̀ láti kó kòkó mo ní ọbọ̀ wájú ọ̀dà jẹ́ ń gbọ́ ẹgbẹ́ síléètì ẹ̀ láyé ìgbà tá à ń lo síléètì bá àti ẹ̀ lò dáadáa a sì bá lọ́wọ́ àwọn ẹ̀gbọ́n wa táà náà yà lò díẹ̀. àní ọgbà pòwe rẹ wá jẹ́ ń bọ́ gbé ọyá mọ́ sún mọ́ lọ́mọ jẹ́jẹ́ kí n máa tẹ̀lé ẹlẹ́yìn ó máa rántí náà. ìwọ ìyàwó kan wá dé lọ́sàn-án kan òru kan ó ní à ń dì mọ́ra wọn bá búra wọn jẹ́ ni olówó ubú. alára gbóná. ẹnìkan sọ̀tàn kan fún mi ìtàn yẹn bà nínú jẹ́ díẹ̀. ẹ má jẹ́ atara wa jẹ́ kì í ṣe díẹ̀ púpọ̀ nítorí tó mẹ́mìí dání ni. nípa owó ni àfi ṣe ni kò gbóògùn ó sì tówú títí ó sì gbẹ̀mí ìkan lára àwọn ọmọ tó lọ́hún jọ̀ǹda fún. I say I love you, I love you, I love you, I love you. Yorùbá bọ̀ wọ́n ní pé ìbínú ọ̀mọ̀pọ̀ lówó òun ò lẹ́sẹ̀ ńlẹ̀. Ìfẹ́ gbóná ara inú ìbínú náà ni ìfẹ́ gbóná wà. Torí pé tí ó bá ti dé ní yàjóyàjó ẹ má jẹ́ atanra wa jẹ ojú ọ̀rẹ́ ẹ̀dì wá ni. Kí ló ń ṣẹlẹ̀? Ìyá gbàgbé ìfẹ́. I don't care what people say. Tí ìbínú bá dé ọkùnrin mi àwòyàwó ẹ̀ ṣùṣùṣù bíi kọ́ṣà aládàá lórí hàì. Obìnrin ní àsìwọ́kọ́ rẹ̀ ṣùṣùṣù bíi kọ́lẹ̀ ń kú mọ̀ gbìgbì. Ẹ máa rántí pé nǹkan míì kọ́ ló ṣẹlẹ̀ o ìbínú ni àti pé ṣùwọlé nìyẹn. Bẹ́nìkan ọ̀bà wa lè jẹ́ wúrẹ́ kẹ́nìkan ó jágùntàn ní mọ́mẹ́ǹtì yẹn ẹ má jẹ́ atara wa jẹ èṣù ó ṣẹlẹ̀. I love you, I love you, I love you, I love you. Ẹni bí ọkàn mi ni ìfẹ́ mi ni olówó orí mi ni èṣù ò tí ì dé ni. Èmi a máa sọ wípé ìdílé tí wọn ò bá tí ì sọ wípé àǹtí ọwọ́ yín tẹ̀ ń bolẹ̀ ti ró àáfà yẹn ná. Àfìgbà tẹ́ ẹ padà fún bọ̀dá ẹ̀ ní nǹkan jẹ gbogbo tẹ́ ẹ bá fẹ́ ní í ṣe ìgbà yẹn gangan ló tó mọ̀ wípé ó ti padà ó ṣe ìyàwó ni. Bọ̀dá mọ̀jà tanra wa jẹ ẹ̀ráǹtì ìfẹ́ ọwọ́ yín ká pọ̀ kí ló dé wọ́n ti gọ̀ fún yín jù. Mo ṣúọ̀ ni ẹ̀yin tó jẹ́ pé ẹ gbójúmọ́ Kùránì ẹ ti tẹ̀ bí kan. Ìgbà yẹn gangan ló tó ṣèyàwó. Ìdílé tí wọn ò bá ti prognose tí wọn ò ti rí lupus láti wọlé ìdílé tó jẹ́ pé àwọn bàbá wa ẹ má bínú pé mò ń pòwe ẹ dákun ẹ jọ̀ọ́ ó tó ṣe bí òwe wọ́n ní wípé báláǹgbọ́gìrì ò bá lanu aláǹgbọ́ ò lè ráyè wọbẹ̀ ẹ̀yin ti rí ilé tí wọ́n rẹ́ tí wọ́n bọ́yá mọ́ lálábàrá ni àbí wọ́n tó ní búlọ́ọ̀kù àbí wọ́n tó ń bíríkì wọ́n wá rẹ̀ nínú wọ́n rẹ̀ níta wọ́n tún ṣe kíni wọ́n tún kún lọ́dà fẹ́ẹ́rẹ́fẹ́ báláǹgbọ́ ọba wọbẹ̀ kò tiẹ̀ lè ráyè ni àfi tó bá gborí àjà bó sì gborí àjà gan kò lè rí bí wọlé. Àwọn ilé tó yẹ pé fún pop àbí kí ni wọ́n pè é. Wọ́n san ní sọ́mọ́ǹtì tó make sense ni tí ò ń ṣeré. Ìyẹn ni pé ìfẹ́ yín ó make sense ó strong ẹ fún ní strong foundation.
àwọn foundation tó ní àpáta tó ní àwọn irin nínú àwọn tó jẹ́ pé kódà agbára ayé kankan ò lè gbé. This love is wonderful, baby you are beautiful, nobody feels as you, cause now me and you my boo, through the storm and through the rain, mi ò lè fi ẹsẹ̀. Ṣé ẹ gbọ́ gbogbo lánsà yẹn pátápátá lọkùnrin mi ò fún obìnrin mi gbà tó bá wà lọ́nà àní gbogbo ọ̀pọ̀ relationship tó ń dàrú ọkùnrin mi ló ń fà á àwọn ọkùnrin mi ẹja sọ bẹ́ẹ̀. wọ́n ní ìwọ ni mo fẹ́ ìwọ ni mo yàn tí ẹni mo ṣe tèmi ni kò ṣe títí láí lórí irọ́. nígbà tí wọ́n bá wá ti mú àlùbọ́sà tí wọ́n bú èpo ẹ̀ tí wọ́n gégé ẹ̀ lórí tí wọ́n jẹ tinú tí wọ́n jẹ tòde wọ́n wàá mú pàṣárára ìwọ̀n ojú ta. gbogbo ìwọ ni mo fẹ́ ìwọ ni mo yàn tèmi ni ó ṣe sórí ríǹgì yẹn diamond nílò fún ọjọ́ engagement. tó o wá rí tó bá dijọ́ wedding gangan àkọmọ̀nà ní gíláàsì wọn ó pe ríǹgì ẹ gbàgbé. kò tí ì délé iṣẹ́ kò tí ì dé sẹ́ńtà pé sẹ́ńtà ayé. ọlọ́run kúkú dá at the end of the day wà wá padà lọ fẹ́ ní bí ọkàn rẹ. ọwọ́ àgbò pé yóò máa lọ bí ó tiẹ̀ wá táwọn ọmọ ọlọ́mọ tó jóbìnrin tí wọ́n máa ń kó sàdánwò. àwọn náà ti kọ́ ẹ̀bí wọn kọ́. ọ̀pọ̀lọpọ̀ obìnrin á ti ra rẹ̀ mọ́kùnrin lọ́rùn àròpọ̀ ti léètì gbàgbé. kò sí n tó léètì wọ gangan sáàchà rẹ̀ bíbélì tèmi sọ fún mi mọ́ bí ti ń ṣe sọ. ó ní bí wo ò bá ní ìdálẹ́bi nínú ọkàn rẹ̀ ó ní ìsinmi ológo ni tí wọ́n bá mọ̀ yìí pé wo olóra rẹ̀ ń lo ọkọ̀ máa ṣíà gbàgbé bá fíjú bá lọ́kọ̀ tẹ̀ òbí náà ò ní. má jẹ́ wọn ó fi àsìkò báyìí má jẹ́ wọn ó fi múná wọlé má jẹ́ wọn ó fàsìkò fáyìí má jẹ́ wọn ó fi tọwọ́ rìn dájà má jẹ́ wọn ó ti àsìkò fáyìí má jẹ́ wọn ó fi gàkàbàdókè má jẹ́ wọn ó ti àsìkò fáyìí má jẹ́ wọn ó fi múgbàdórí ọ̀pẹ èmi ń ké o. mo ní ọmọ kan ọmọ alálùbáríkà ó ṣe tán LAUTECH bí ọdún méjì sẹ́yìn ọdún tó wà ní bóyá 200 level ló wà ní mi tí ẹ lè sọ mo ṣàmọ̀ pé ìjẹ́ fresh student ṣá. ó wá rí aṣọ kan ní ọrùn ẹni tó jẹ́ bíi sister sí wa ó wá ní mo mọ̀ sí láìkí aṣọ ẹ̀ tí ó mà make sense ẹ̀ mọ̀ àwọn aṣọ tó jẹ́ pé wọ́n ya fọ́tò èèyàn gbàgàdà síbẹ̀ yẹn ìgbà yẹn laṣọ yẹn ṣì ń trend. àǹtí bá ní àwọn dẹ̀ make sense ẹnìkan náà ló bá wọn customize ẹ̀ ní roundabout. mi ò ní dákọ̀ iléeṣẹ́ kọ́mọ́dà bí ìpolówó tó o bá fẹ́ polówó ọjà mọ́ Bọ̀nkiri rédíò and TV. okay gbà tó yá dádì ẹ̀ náà rí dókítà ní dádì ẹ̀ wá ní àmì ò má ìdá aṣọ yìí ó bla 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 wọ́n sọ̀rọ̀ dádì ẹ̀ bá ní next birthday rẹ̀ lọ́rùn làwọn máa ṣe fún wọ́n ṣáà raṣọ yẹn fún wọn ṣe oríṣiríṣi fún ọmọ padà sí school. lẹ́yìn tọ́mọ ti lọ ṣọgbó bí ọdún kan ó lé boyfriend ẹ̀ kankan kọ́ mi ìṣá ẹ̀ mọ̀ bọ́ ṣe máa ń gborí wọlé yẹn pé ọmọ ẹ̀ máa ti ń sense making ṣé inú campus náà ó kó idá láti jọ wà. àkùkù jọ lọlẹ̀ yìí pé àní ṣe kí ni àní rúpọ̀. ó ṣàgbé súnmọ́ ọmọbìnrin tí mò ń sọ yìí gbà tó gbé súnmọ́ ó ní wọ́n ṣàjọ ń ẹ̀mọ̀ náà eré ìfẹ́ ibìkan ní ó ṣá ti bẹ̀rẹ̀. nígbà tó ń lọ bí oṣù kìíní ìkejì ìkẹta ìkẹrin ìkarùn ìkẹfà ìkeje ń gbẹnu wọ̀ kẹjọ. ó wá ní mo ní surprise kan fún ẹ tó bá ti lè jẹ́ kí n múná wọlé má wọrí ìwó ó wà lórí fóònù máa send ẹsẹ sórílẹ̀ máa send ẹsẹ through WhatsApp. ó ní òkè òun máa expect kálukú tuntun kánú kíláàsì mọ́tò lọ. ọmọ tá a dọ̀ ń sọ yìí àwọn òbí tiẹ̀ náà rí jájẹ díẹ̀ ṣùgbọ́n ọmọbìnrin náà ṣe ń fọ́ ni ó pọ̀ ńlẹ̀. ọlọ́run mọ̀jẹ̀ á jìyà mọ̀jẹ̀ á mọ̀ọ́sì ẹ̀ gbọ́ owó ló ṣe é ṣayé bí ó kọ bàbá ọkọ mi arówó ṣayé ò pé méjì lọ́yọ̀ Aláàfin. kí n má fẹ̀mí ọ̀rọ̀ gùn ó send the picture sọmọ pé kó wọ aṣọ òun lòún fẹ́ ṣe kí ni òun lòún fẹ́ present ẹ̀ kó kàn ṣáà kóun tiẹ̀ kàn tiẹ̀ fẹ́nu kò lẹ́nu. ọmọbìnrin rẹ́rìn kékékéké ẹ̀rín tó rí ó tó gbà tí mo ti bẹ̀rẹ̀ ètò lórí ìkànnì. nígbà tó rẹ́rìn yẹn ó ní láti send message sí èmi gangan lèmi. mọ́mí lágbájá ẹ wo kinní. mo ní kí ló ṣẹlẹ̀ ta ló send ẹ̀ sí ó ní boyfriend kan ló ní òun máa rà fún òun. àmọ́ nílé ò sí ìfowópamọ́ mọ́ kí ló ṣẹlẹ̀ ó dẹ̀ pé wọ́n gan níran ó ní tó ti lọ bí ọdún méjì tó ti dà kí sá ó lóun tiẹ̀ mọ́ ibi tó wà gan bọ̀ òun ò lè fún èèyàn torí fọ́tò òun ló wà ń bẹ̀. ohun tá à ń pè ní ìtẹ́lọ́rùn gangan nìyẹn àsìkò fàyí náà ló kúkú sọ fọ́mọbìnrin yìí ìwọ lè máa wò wípé bó ló ṣe wá fẹ́ ṣe ilé ayé
kò sí problem kó ṣáà ti máa tọ́jú mi kó mọ́kọ̀ wọlé bí ọba mọ́kọ̀ wọlé kẹ́ kúkú rí di mítà. ọ̀rọ̀ ìfẹ́ ló mú mi lọ́kàn. àwọn ẹ̀dá kan ń bẹ tó jẹ́ pé fúnra wa la tán ara wa là á kàwé ni à á kọ́ṣẹ́ ni gbogbo ẹ̀ Ọlọ́run náà ní í ṣe fún ẹ̀dá ló ràn ẹ̀dá lọ́wọ́ o ṣùgbọ́n ìwọ tó kún kọ́ lọ rárá rẹ nílé ìwé kí wàá lóde kí ló ń bá a ká. ìfarabalẹ̀ ló láyé ìfarabalẹ̀ ló jáwó jù láyé tó bá farabalẹ̀ Ọlọ́run ń gbọ́ Yorùbá ní bójú bá farabalẹ̀ á rí imú pé imú mi rèé mo ti fọwọ́ kàn. ẹ gbọ́ ẹ fi bá àlọ́rùn ńlẹ̀ dandan kọ́ ni ọwọ́ àlọ́ọ̀lẹ́ kò ní màlẹ́ríà nígbà tí ẹ ṣe pé admit ẹ̀ hospital wá ni wàá wò mí lé kí ló ṣẹlẹ̀ ṣósìkì ni. ẹ gbọ́ Ọlọ́run ní sọkọ ìyàwó ojú ọ̀nà kò tí ì léètì fún ẹ. àwa lọ gba géèjì títí mo gba géèjì kan lady yẹn like bóyá bí ọmọ 38-39. ṣé tí ò bá ṣe wípé òun gan ní sùúrù ó sì fi ọ̀rọ̀ ẹ̀ mọ́ lọ ṣé kò ní rò páyé ti parẹ́ 38-39 ó yẹ kó ti ṣíwọ́ ọmọ bíbí náà. ṣùgbọ́n Ọlọ́run àwa márìdí ni kò rí bẹ́ẹ̀. ṣé ẹ̀rọ Ọlọ́run tá à ń sọ kò ṣeé bi léèrè ọba tí ò ṣeé wí lẹ́jọ́ ni. ọdẹ ẹni tó fi virginity wọlé ọkọ tó jẹ́ pé ọ̀ṣàrà ní tẹ́ bá ń gbọ́ ìyàwó àwọn gangan náà ń pè níyàwó. wọ́n ṣe wá dúró fọdún 2 ọdún 3 ọdún 5 ọdún 4 ọdún 10 tí ò gbọ́ kó. lẹ́yìn ọdún 12 lọ́lọ́run tó ṣílẹ̀kùn fàbíàmọ́ ló wá dọ́lọ́mọ. a sì rí àwọn kan tó jẹ́ pé tó bá ti dúró báyìí pọ́rọ́ ni àwọn gan ò lè sọ yẹ àbíkú tó ti rán sọ́run látàrí pé wọ́n ṣàǹyọ náà ni. wọ́n bá sì padà wọlé ọkọ bọ́n ṣe ń bísùn ni wọ́n mọ bí wálẹ̀ kódà ẹlòmíà tún lóyún lọ́mọ oṣù 7 bọ́ọ̀lù ni. ọba tí ò ṣe bí lẹ́jọ́ tí ò ṣe bí léèrè. àwọn ẹni tí ò lára tí ò lẹ́nìkan tó yẹ pọ́pọ́rọ́ ẹnìkan ọmọ kan tí gbé kí náà ni a tún yọ̀ǹda ẹ̀fọ́ ta láti fi dà láàmú. a sì rẹ́ ni ó bógun tó bọ́gbọ̀n kó da ìkan níyìn jẹ ẹ sì tún máa gbọ́ wọn ní ìyálé 90 ìyálé 100 ilé lọ́lọ́ tààràtà ni kò sì ní fojú sunkún kankan ibọ́lọ́ ni. Ọlọ́run tá à ń wò yìí kò ṣeé bi léèrè ọba tí ò ṣeé bi léèrè ní gbogbo nǹkan tá a bá ń ṣe láyè ẹ jẹ́ ká máa mú ìfẹ́ tó bá gbóná yẹn ká máa fi tì. torí lára àfẹ́ gbóná ewu wà ń bẹ̀ ìjàmbá wà ń bẹ̀ ikú òjijì gan-an ó wà ń bẹ̀. káwa máa lo ìfẹ́ àìṣẹ̀tàn síra wa. tó bá ní ìfẹ́ àìṣẹ̀tàn ìyẹn ni wípé Olúwa fún mi láyọ̀ dádì lágbájá ìyẹn ọkọ yẹn kí ló rí lára ẹ̀ gan. ọ̀dà ọlá kí ni wọ́n rí lára ìyàwó tó fẹ́ sílé gangan. ṣé ẹ nígbàgbọ́ wípé àbùdá ọmọbìnrin àbábùdá ọmọkùnrin yẹn wọn ò ní jọ rí. ẹnìkan ló wò mí sùsùsù jọ kan ó ní ẹ gbọ́ àti fún mi ọkọ yìí àwọn eléyìí ga mo ní sọ́gà ṣá nítorí pé mi ò rí pọ̀ ga. ìyẹn ni pé ṣé ní téèyàn bá ti ń wo àbùdá rẹ̀ èèyàn físíkálì tó wá dáa pọ̀ ṣùgbọ́n tẹ́ ẹ bá ń wò ẹ má jẹ́ àtàrà wájú èèyàn ò lè dá dáadáa nú ayé kó mọ́ kù síbì kan kò sí bí èèyàn ṣe lè dá tó nú ayé Ọlọ́run nìkan ló pé o. nígbà tó fi mú Jésù Olúwa wa gan tó fi sọ jáde lẹ́nu wípé kò sí ẹni tó pé wípé Ọlọ́run yìí nìkan ṣoṣo ni ọba tó pé aṣẹ̀dá àmẹ̀dá olùkọ́gun ọ̀run àjọsọ Èdùmàrè gbígbé nìkẹ́ wo bí àtẹ ẹlẹ́kẹ̀ ọ̀pá tí nìkan lè ó kọ̀run mìnìmìnì jọ tí dára ó túyàn Ọlọ́run lòrùn wá kígbà ó padà bọ̀ sípò ọba tó ń tòṣù padà lẹ́tọ̀ tòrò olóṣù gbogbo lásìkò kábíyèsí tó lè fẹ̀yìn ẹni tìta ẹ̀ lè fẹ̀yìn ẹ̀ tìláìlẹ̀ ààrẹ ńlọ́ba tẹ́nìkan òbí owó abímọ kárí ayé porogodo olówó orí gbogbo ayé ni ọ̀rọ̀ gọ̀jígọ̀ wá bá àwọn ẹ̀rù Ọlọ́run nìkan lọ́ba tó pé ó nìkan ló pé gbogbo ẹ̀dá láyé tọ́lọ́run dá ibẹ̀ sọ pé gbogbo tọ́lọ́run dá oní dáradára ni kò sóhun àìmọ́ ń bẹ́ o àwọn ẹ̀dá làǹdé ní ayé láyé ẹ̀yàkúyẹ́ mọ́ gbọ́ yahoo plus yahoo minus èwo gan wèrè gan àní òṣìṣẹ́ járamọ́ṣẹ́ ní tèmi kàn ṣàgbàgbọ́ nínú tá à ń ṣe lẹ́ni tá a pè ní àyájọ́ olólùfẹ́ aláàkíwa tún wá kí àwọn ọ̀dọ́ tá àti ìláyà tá àti ìlọ́kọ akíwa àwọn àfẹ́sọ́nà náà àtúnkíwa àwọn ọmọ tuntun tó ń ṣe ẹ̀bí náà àtúntúnkíwa nítorí gbogbo wa pátá là ń sọdún lẹ́ni o àwọn oyún inú náà àtúnkíwa àwọn arúgbó akíwa gbogbo ẹ tó dún bá ti bá láyé pátápátá ní ìṣọdún ṣùgbọ́n àwọn tí Valentine máa ń kó jàbò tó máa ń fọ́ ní ìfọ́nú gidi náà ni àwọn sọ̀rọ̀ ọlọ́mọge ẹ má jẹ́ kí n tí ò tó nǹkan jọ wá lójú ọlá máa ṣí lọ nílé ẹni iyì á sì máa ṣí lọ lára ènìyàn olówó ò ní dolòṣì bọ́dọ̀la
tẹ́wọ̀ gbàjó tọkọ ìyàwó. bẹ́ẹ̀ ni lágbára lọ́wọ́ Elédùmarè àwọn ò ní dolòṣì. ọkùnrin kan bá wò tó mú lámbà wá pàbà tó ní bàbá àwọn gangan àtàwọn lọ́wọ́ wọn jọ lo sẹ́ẹ̀tì ni. sórí kòkó àwòsí tó ń wò yẹn bàbá àwọn gangan ló kọ láti foundation débi tó ti parí lámbà ayé. àní tí ò tó nǹkan mọ̀jọ́ ọjọ́ lójú. èmi máa ń ṣàlàyé fáwọn èèyàn wọn á ní tó o bá gbogbo torí o ṣe ilé ọkọ náà ló lọ síbi ló fi mú ma ní tí farabalẹ̀ bá wà ń bẹ̀ tí ò sówó gbóná owó àbàdì tó farabalẹ̀ dáadáa tó mẹ́ni tí wọ́n ṣe ẹ gbàgbé síbí ju síbí lọ. ìyẹn ni pé o fẹ́ kọ́ṣẹ́ ni o kọ́ iṣẹ́ yẹn ní ibi tó gbé ní ìtumọ̀. o fẹ́ kàwé ni o kàwé yẹn débi tó ní ìtumọ̀ ó dá sákálẹ̀ ní orí ẹ pé pọ̀. kìí ṣe bí alájọ Ṣómólú tó ta mọ́tò ra kẹ̀kẹ́ o orí ẹ pé gidi ni. wà wá rí i pé síbí ó ju síbí lọ síbí ẹni tó dúró tí wọ́n sì lọ ilé ọkàn tí wọ́n wò títí tí wọ́n sì pé àwọn ẹgbẹ́ rẹ tó wà lẹ́yìn rẹ ọjọ́ òní màyẹ ó yàtọ̀ sẹ́ni ó dẹrù nípa ń pọ́ yásà mọ́ lọ́dọ̀ bọ̀dálùkù onísọlẹ́nu ọmọ aláfiṣẹ́ ó tún dọ́dọ̀ bọ̀dálùkù yẹn ní kí ló ń ṣẹlẹ̀ èmi kàn fi ṣe test run ní èmi nìkan kan wọ́n tún jẹ́ lọ́dọ̀ bọ̀dá buhale ṣé òmùọ̀mọ̀ ni wọ́n ń ṣe ẹni àbí kan ń ṣe ẹni ṣé mi ò wá mọ̀ pé ọ̀rẹ́ mi Saidi wọ́n tún dọ́dọ̀ Saidi ní àbórí ẹyí ni aṣọ òríran ni ẹ̀ẹ̀kan lèmi ṣe wọ́n tún kó lọ́dọ̀ Saidi wọ́n lọ́dọ̀ dáadáa wọn ò tiẹ̀ bá dáadáa ńlẹ̀ ọmọ ọlọ́mọ ti gbèrò ọmọ fẹjọ́ bú pa mí. ṣé ẹ mọ̀ pé yàtọ̀ wà ń bí at the end of the day ó padà máa bímọ irú àwọn ọmọ bẹ́ẹ̀ ni wàá mọ ìyá dáadáa. ṣùgbọ́n ojú tí ọjọ́ yẹn wá ń kọ́ wọ́n ní ẹni tó bá jalè lẹ́ẹ̀kan tó bá dàrán borí aṣọ olè ló dàbóra alákìtì la ó ti yá wọn aláàlọ́. nídìí èyí kò tó ń tá a ṣe ṣùgbọ́n ohun tá a máa ń ṣe náà ní wípé ká máa fọ́lọ̀ rere aṣàlàṣà ọ̀gá mi ṣálọ́n. ó ní pé wọ́n ní àmọ́ wàgó aláàgó sáré aago tiẹ̀ lọ́kọ̀ tí ò ṣiṣẹ́ ń gbòòlà ní wàgó aláàgó sáré òjè. ṣùgbọ́n mi láà lè wàgó aláàgó sáré ṣùgbọ́n aago tá a bá fẹ́ wò sáré ká wo àwọn tó laago gangan wípé ṣé wọ́n ṣe é tẹ̀lé ṣé ẹsẹ̀ wọn ṣó ṣe é dẹsẹ̀ dé ṣé ìwà wọn ṣe é fọ́lò ṣáàgó wọn ṣe é wò sáré ṣá. gbogbo ayé náà kọ́ lèèyàn máa ń wo aago wọn sáré èèyàn máa ń wo rere nígbà míì. ẹ kú oríire. lọ́pọ̀lọpọ̀ ọgbà tó o bá ronú títí wọ́n lẹ́ni tó bá ronú jinlẹ̀ nìkan ló lè mórí Ọlọ́run máa wo àwọn tó tó ẹ àbí kó máa wo àwọn tó jù ẹ lọ tó o sì fi nǹkan rere jù lọ́nú ayé. bẹ́ẹ̀ ni tó o bá fẹ́ ronú jinlẹ̀ nú ayé wàá wo àwọn tó tí wọ́n gan tó mọ̀ wípé ẹ gbọ́ àwọn eléyìí lè bí pọ̀rọ̀pọ̀ yìí yàláyà mi lọ́mọ ṣùgbọ́n tó fún rere jù lọ nílé ayé. ṣùgbọ́n téèyàn bá wá fẹ́ ronú aláìmọ́re lọ́pọ̀lọpọ̀ ọgbà èèyàn á máa ronú àwọn tí èèyàn jù lọ ṣùgbọ́n tó fún rere jù yàn lọ. ìyẹn ò ní kó o ṣe ìmẹ́lẹ́ o ìmẹ́lẹ́ ò da ìmẹ́lẹ́ ò lérè o ẹni tó bá ṣọ̀lẹ ẹ̀gbọ́n oúnjẹ olóúnjẹ ní ọ̀jẹ̀ aṣọ aláṣọ ní ọ̀padà wọ̀ láàsì. tí mò ń gbìyànjú láti sọ fún wa ni pé tá a bá fẹ́ wo àwòkọ́ṣe pàápàá jùlọ àwọn ìyàwó tó ń bọ̀ lọ́nà àwọn ọ̀sọ̀rọ̀ ọlọ́mọge ìfẹ́ gbóná ẹja ṣe kí ni ẹja dìlítì ẹnu ayé wa ẹ jẹ́ ká fi sóhun gbàgbé lóòótọ́ náà máa ń káyàn láò tó bá pèèyàn pé lágbájá ṣòwò agbọ́n ni àníbọ̀dá sọ̀díkì mórí pẹ̀lú lágbájá. téèyàn bá fẹ́ kí relationship ó láàsì wàá di afọ́jú wàá di adití wàá di aláàbọ̀ ara méjì lẹ́ẹ̀kan ṣo. ìyẹn ni wípé wàá dijú sí ohun tó lè bẹ̀ẹ́nú jẹ́ wàá wá kọtí ìgbín sí ohun tó lè dọ̀ ọ́ lọ́pọlọ rú wàá wá fi gbígbọ́ ṣaláìgbọ́. ìfẹ́ yẹn gangan ìfẹ́ ìṣẹ̀tàn tí mo wá gbìyànjú àìsàn yẹn á wá strong nínú ayé pé no going area ni no going kò síbi tí mo tẹ kò sẹ́ tó lè sọ nǹkan burúkú fún mi nípa ọlá o ìfẹ́ ayé mi ni ẹni bí ọkàn mi ni ayọ̀ mi ni ìdùnnú mi ni valentine mi ni ṣé ń fọ́ ni ìyẹn ni wípé ọmọ tó ń ṣe. àjèjì méjì ń bẹ ní tòṣó ìyàwó ẹ tẹ́wọ́ gbàjó. nígbà téèyàn bá wọ̀ ṣùṣùṣù tó bá wá bẹ nílé ìyá alágbájá wo mo tiẹ̀ yí dádì kínní kan lóòótẹ́ kódà kó má gba ṣé òtẹ́ sọ pé ṣé òtẹ́ gan níṣẹ́ rẹ̀. ẹ jẹ́ kí n sọ̀rọ̀ kan ní àárín ìṣẹ́jú péréte mo ní ẹnìkan ọ̀rẹ́ ní kọ̀líìgì ni. òtẹ́ yẹn wà lọ́nà ọjọ́ mi ní dákọ̀ kọ́mọ́ dàbí ìpolówó ọjà.
òtẹ́ ńlá tó láàmìlaka ni èèyàn lè sọ bí méjì mẹ́ta ká mọ́ ètè já sí toró gbilẹ̀ gan. nígbà tí wọ́n wá kọ́ òtẹ́ yẹn mo wà lára àwọn tá a jọ lọ bá wọn ṣe jíngù a ṣe fíṣùà a dẹ̀ ṣe ọ́díò. ṣé ẹ̀dẹ̀ mọ̀ pé téèyàn bá ṣe fẹ́ ṣeṣẹ́ fíṣùà bí ìgbà téèyàn bá wà lókẹ́ṣọ̀ tó fẹ́ ṣeré ìtàgé ni. a kó tripod a kó kámẹ́rà a kó kọ̀stúùmù lọ lóríṣiríṣi. ìgbà tá a débẹ̀ ó gbà wá ní ọjọ́ mẹ́ta láti ṣe. nọ́mà bó bá ti wà nílé ọkọ mi hòtẹ́ẹ̀lì báyìí là ń lọ ibi tá à ń lọ rè kò sí big deal bẹ́ẹ̀. àbí a níṣẹ́ ọkọ tó bá ti understand iṣẹ́ á ti mọ̀ pé iṣẹ́ lẹ lọ ṣe. nígbà tó di ọjọ́ kejì tá a bẹ̀rẹ̀ iṣẹ́ a ti wá wà ní poolside a fẹ́ cover abẹ yẹn. a kàn gbàgbàgbàgbà gbogbogbò lọ́sàn-án gan lẹ́nu géètì security bá débẹ̀ kí ló ṣẹlẹ̀ máa dẹ̀ uncle wetin happen now. ó ní don't ask me rubbish leave me alone open the gate ìbínú bú. nígbà tó padà yá ó níyàwó òun wà ń bẹ àwọn èèyàn ló ti wà ń bí látàná. àbọ̀ ṣé kò wá súnlé o ṣùgbọ́n ló tún ti jí débí láàárọ̀ iṣẹ́ àárọ̀ kùtùkùtù sí ni. nígbà tí wọ́n padà máa yọjú tán fún láǹfààní kó wọlé torí èmi torí àwọn tó tún jẹ́ ọ̀gá wa méjì torí gbogbo oníṣẹ́ tá a kó lẹ̀ gbogbo ogi àdá tó mú dání owó ẹ̀rọ ni. ìyẹn ni pé kò ní ìgbọ̀kànlé nínú ara rẹ̀ débi tí ò ní gbọ̀kànlé nínú ìyàwó ẹ̀ débi tí ó wà ní gbọ̀kànlé nínú iṣẹ́ tíyàwó ẹ̀ yàn láàyò. ìgbà tíyàwó sọ̀rọ̀ kíyàwó sọ̀rọ̀ gẹ́gẹ́ bí colleague mi lẹ́ni ó tún wá jẹ́ senior sí mi ìgbà tó máa sọ̀rọ̀ báyìí ó bu sẹ́kún ni because kò mọ tó máa sọ. ẹ jẹ́ ká máa farabalẹ̀ ìfarabalẹ̀ lọ jáwó gan-an ni. ìfẹ́ gbóná ìfẹ́ àbáàdì ìfẹ́ tó ń dá ewu sílẹ̀ láàrin lọ́kọ-láyà ni. ẹ jẹ́ ká mú ìfẹ́ ìṣẹ̀tọ̀ lọ́kùnkúndùn kó mọ̀ jẹ́jọ́ bá nìkan làmọ́ ṣàyàjọ́ olólùfẹ́ máa gbé fúláwà búùkì. èmi sọ tèmi mo dẹnu dúró náà màá tún máa sọ ni mi ò ní sọ lásọ tán. títí ọjọ́ mẹ́jọ tèmi àti yóò tún láǹfààní àti pàdé ẹjẹ́ ń tún kí alẹ́ ẹ̀kọ́ sí mò ń bọ̀ ná. a kú ọdún a kú ìyèdún ojú a máa rọ́dún ẹ̀mí á ṣe púpọ̀ lọ́rọ̀. ìyàwó ẹ tẹ́wọ́ gbàjọ́ tọkọ náà tẹ́wọ́ tẹ̀yẹ tọkọtaya tíjọ́ bá wà lẹ́sẹ̀ yìí Ajíbáṣírù ń bẹ ní tòṣì o. ìyàwó ẹ tẹ́wọ́ gbàjọ́ tọkọ náà tẹ́wọ́ tẹ̀yẹ tọkọtaya tíjọ́ bá wà lẹ́sẹ̀. títí ọjọ́ mẹ́jọ tá láǹfààní àtijọ́ máa pàdé ara wa ní ìkànnì Cream Radio and TV ẹ jẹ́ máa kí wa pé a kú ọdún a kú ìyèdún ẹ̀mí á ṣe púpọ̀ lọ́rọ̀ àní rí ń gbé sọnù bí ó ṣe bí ọmọ. àyájọ́ olólùfẹ́ lọ́jọ́ tòní lágbára lọ́wọ́ Elédùmarè ilé yóò ní kan ọ̀dẹ̀dẹ̀ yóò ní dàrú. ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ múfẹ́ yín bọ̀ wá sí kùnkùndùn ni láṣẹ Èdùmarè ìfẹ́ náà yóò jẹ́ àkójá òfin. lágbára lọ́wọ́ Ọlọ́run ilé náà ò ní dàrú. ó kí gbogbo àwa fíbà ńlá papọ̀ ní tilé ní toko national ní state ní ìpè akọ ara fẹ́ra kù bàbá wa ọ̀gá mi bàbá Délé Ọládẹ̀jọ alàgbà Délé Ọládẹ̀jọ láṣẹ Èdùmàrè gbogbo rere tí bàbá filẹ̀ kò kúkú ní bàjẹ́. òjò gan. ìbànújẹ́ ó kéré ó tóbi ìbànújẹ́ ò ní kàn wá tilẹ̀ toko gbọ́ akọ ara fẹ́ra kù nítorí pé bàbá ṣe èèyàn. ẹ kú oríire tọkọtaya ẹ máa jó. bàbá mi ẹlẹ́wì kó sọ nínú ọ̀rọ̀ wọn ní àṣẹ lóòótọ́ ni pẹ́dà òkè ńlágbára lọ́jọ́ tẹ̀mí ò bá ní gbáyé bó ṣe wù kó wá lakúkú ṣe ń gbélé ayé gbogbo. Èdùmàrè tó ṣètò àyànmọ́ òkú òkú ní kú láéláé àwọn ọmọ ènìyàn ló ń kú láìlérò. mo kí gbogbo àwa fíbàn lẹ́ẹ̀kan sí pé akọ ara fẹ́ra kù ti bàbá mi ọ̀gá mi alàgbà Délé Ọládẹ̀jọ láṣẹ Èdùmàrè ohun rere gbogbo tó fi sílẹ̀ kò ní í bàjẹ́ iwájú tó ń dojúkọ ẹ̀yìn ire ni láṣẹ Èdùmàrè ẹ̀yin àgbáwá tó kù ẹ̀ dàgbà ẹ̀ dògbò. mama ṣe mama àsùnkẹ́ wá. ẹ gbọ́ a parí ètò fún tèmi. ọmọ agbógunlé
rí bá. títí ọjọ́ mẹ́jọ tàtún láǹfààní àtijọ́ máa pàdé ní ìkànnì yìí lórí ètò yín ètò wa ètò ayé obìnrin. Adéráyọ̀ nìyálé gbogbo. láti lé ní toko lódò lẹ́yìn odi happy bar akíwa láṣẹ̀dùmarè ojú ọmọ àrọ́dún. Àwo ẹ má bínú ẹni mi ò wọ rẹ́ẹ̀dì actually mo ṣàwọ̀ white náà rí white lára mi náà. àwo wa bá kẹ́ akúnlẹ̀yìn. ọdún ayọ̀lá máa ṣe happy bar Eyín fúnjó. nílé lóko lódò lẹ́yìn odi láṣẹ̀dùmarè àní sunkún. Wárábà. ká pàdé ara wa ní towó tọmọ àìkú tí ṣe báálé ọ̀rọ̀ pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín Olúwafúnmiláyọ̀ tèmi ọmọ bàbá òye níràyà Animashaun. aya wọn lọ́yọ̀ Aláàfin Òjò pàṣẹ kẹrẹ̀mọ́dé ọmọ ti tàtìbà àríra lọ́sẹ̀ yìí àtúnríra lọ́sẹ̀ tó ń bọ̀ nínú owó ọmọ àìkú tí ṣe báálé ọ̀rọ̀ lágbára lọ́wọ́ Elédùmarè lórúkọ lọ́wọ́ bọ́tìnì mi ọlá láṣẹ̀dùmarè àkàndùn òní mú ọ lọ́wọ́ ò ní rí bíbí ò ní ṣẹlẹ̀ sí ọ ò ní dààmú ò ní dàbí kú àgbà ó rere gbogbo kó máa tọ̀ ẹ́ lẹ́yìn ní gbogbo ọjọ́ ayé rẹ gbogbo àmì àti èmi náà lórúkọ àwọn lọ́gàálọ́gàá níbi tó ti bẹ̀rẹ̀ débi tó tún ti máa lọ ní ìkànnì akíwa wípé a kú ọdún a kú ìyèdún òjòjò kì í ṣajẹ́ kó mànà jà kókókó lára ọ̀tá le ara wọn ò máa lè sówó àlàáfíà àtàkù ti ṣe báálé ọ̀rọ̀ ẹ ṣe ń tẹ̀ ń wò kàn ní ẹ ṣe ń tẹ̀ ń gbọ́ ẹ ṣe ń tẹ̀ ń fọ́lò ẹ ṣe ń tẹ̀ ń wò wá lágbára lọ́wọ́ Elédùmarè abùdíntọ́lọ́kun abùdíntọ́lọ́sà ẹ̀ ní ṣaláì ní ohun tí ó dára ó dàbọ̀ ó dọjọ́ mẹ́jọ náà. Iná fata náà la.